أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين دنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Akí gbogbo àwa mùsùlùmí ní gbogbo àgbáláyé, akí ọkùnrin wa, akí obìnrin, akí ọmọdé, akí àgbàlagbà, akí àwọn àfáà ní gbogbo àgbáláyé, a fi gbólóhùn ọlá náà, gbólóhùn àlùbáríkà, a fi kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo àwọn àfáà wa nílùú Ìlọrin, láti rí bàbá wa Sheikh Kamaluddin, bàbá wa Sheikh Adam, bàbá wa Àgbàlagbàjì, ọlọ́mọsà bá wa kẹ́ wọn. Gbogbo àwọn tí wọ́n rólé fún wọn, ọlọ́mọsà bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá wa Alifatul Adabiyyin, bàbá wa Alifa, bàbá wa Mudirul Markaz, bàbá wa Alifa, bàbá Lágbàjì, ọlọ́mọsà bá wa pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Albarka Nabi lọ́dọ̀ Ọlọ́run. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Ntí àwa ṣe ní ìhà yín lónìí kò sí ìkéṣe nǹkan tó lágbá. A fẹ́ ṣe clarification àwọn fídíò kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún gbé jáde nípa Maulana Asadul Waisi tó sì já sí wípé fídíò náà kìí ṣe bó ti rínu bí a ṣe máa yé lónìí, bí a sì ṣe máa ń rí àwọn blogger lónìí ni wọ́n gbé àwọn fídíò náà jáde nípa fídíò ọtí tí ń lọ ní eré ayélujára wọn. Ìfẹ́ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ fídíò náà, ká wá gbọ́ bí fídíò náà ti lọ, àmọ́ ká kọ́kọ́ gbọ́ fídíò arábìnrin tí ó sọ̀rọ̀ tó jáde nípa ọtí ká gbọ́. Jaqmana bó ṣe encourage àwọn èèyàn láti máa mu ọtí kírun. Wọ́n ní ọ̀gbọ́dọ̀ kírun. Ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ pé ogójì ọjọ́ lọ́lọ́wọ́ tó gba ìrun ẹni tó bá mutí. Ó ní ọ̀rẹ́ ìwọ̀n yìí ní òun lọ́wọ́ arú olójú lọ́wọ́ bá wọn wá ní fún wọn wá bèrè mo ní rọ́ọ̀nì. Obìnrin náà ní fídíò náà ní. Àyíká Kùránì yìí ni. Látẹ̀sọ̀rọ̀ àbúṣọ látàwà ń tò sùkára. Ọtí kọ ẹni tí ọtí dàdánwò rẹ̀, ó ti dàdánwò rẹ̀ ọ̀nà ọ̀rẹ́ ni. Kò sọ́kọ́ tó ọ̀fẹ́ dá àbí kọ́ ọmọ abẹ́rẹ́ òun kò ní yóò tọrọ òun bá tó yọ lọ́kàn rẹ̀. Yóò wá torí ẹ̀ yóò wá nígbà náà òun ò ní kí n mọ káì ọlọ́run ò wí rẹ̀. Wọ́n bá mú tán nísìn tí ọba ti wú ríra tó ti wọ̀ bá tó balance tí ò ní sí kéwúké kò lè kí o. Masha Allah. Sẹ́rí àyà. Tata ya mate kúrò Kùránì. Àlọ́ àtàtà yà má tẹ̀ kúrà. Nígbà wọn mú tí ọ̀pá kọ́ ọba kí o. Bí ọba ti mú jù tí ó dépò tí ó máa pa ohun ní ọba ti mú àbọ̀mọ̀ yẹn bí àwọn ọba mú ọmọ méjì kọ́ra àwọn ẹ̀yẹ mà pé òun bá ṣe òun lọ́wọ́ tọ́ra adẹ́ni tí ó mú tí tó yẹ pé dókítà rẹ̀ tó bá fẹ́ ọ̀pẹ́rẹ́tì ọtí ní ọ̀mù tó bá mú tí tán yóò wá ọ̀pẹ́rẹ́tì ẹni tí ó ọ̀pẹ́rẹ́tì yìí ní ó mú tí. Àmẹ́ni ọtí bá jàdánwò rẹ̀. Àwọn àfáà wa sọ pé ní ọmọ mutí, àmẹ́ni tí ọtí bá jẹ́ àdánwò rẹ̀. Ẹ gbọ́ nùtọ̀ yẹn yín jàmá, ẹ gbọ́ àárín yẹn dáadáa. Ní ọmọ mutí o. Àwọn ọba mú ọmọ méjì kọ́ra àwọn ẹ̀yẹ mà pé òun bá ṣe òun lọ́wọ́ tọ́ra adẹ́ni tí ó mú tí tó yẹ pé dókítà rẹ̀ tó bá fẹ́ ọ̀pẹ́rẹ́tì ọtí ní ọ̀mù tó bá mú tí tán yóò wá ọ̀pẹ́rẹ́tì ẹni tí ó ọ̀pẹ́rẹ́tì yìí ní ó mú tí. Àmẹ́ni ọtí bá jàdánwò rẹ̀ torí ìfàtúwà mi máa ń dààmú ẹlòmíì torí ẹni ó nílò akáyọ̀ tó ń kẹlẹ́ yẹn. Ntí Al-Qur'ani mú tú kó tú bá mi. Ìtukùtù lẹ̀ ń tú àfà. Ẹ wá máa gbọ́ ọ̀rọ̀ tí arábìnrin náà tó sọ. Ó ní tukutu làwọn àfáà wa tú Al-Qur'ani la taqrabu salata wa antum sukara. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ tárábìnrin náà sọ lé kẹ́ máa gbọ́ àbòsí o. Kò sí ọ̀nà wà á ń tún sùkárà látẹ̀kọ̀rọ̀ sọ̀láta wà á ń tún sùkárà. Gbogbo tọ́ba lè mú ọ wúrà tọ́ba ti wúrà ọ̀gbọ̀dọ̀ débẹ̀ kọ́dà bí yàrá lóògùn tóògùn bá ń dààmú rẹ̀ kọ́dà oúnjẹ tí bá ń dààmú rẹ̀ lè má kí wọn. Torí tọ́ ọba gbé lórí kọ̀dí yà gbé ẹni ọba mu tí ọ̀gbọ̀dọ̀ kí wọn ẹni ó fẹ́ràn ọtí tó yẹ kí ó ti di àdá
wá máa gbọ́ ọ̀rọ̀ arábìnrin náà bó ṣe ṣàbòsí mímọ́ bó ṣe ṣàbòsí àwọn àfáà wa ọ̀ya ẹ jẹ́ ká gbọ́. èèyàn ló máa sọ fẹ́ni tó mutí pé má mu ọtí mọ́ á dẹ̀ mú ẹ̀rí ẹ̀ jáde fún nínú Kùránì pé kó sọ̀pọ̀ ọtí mímu ò dáa láti fi kírun. Gbogbo ìtàn tẹ́ ẹ̀ pa pé nígbà ayé Ànábì pé wọ́n mu ọtí ó tọ́ ni, àmọ́ àyà sọ̀kalẹ̀ tó kọ ọtí fún wọn pé kí wọ́n má mu ọtí mọ́ pé nǹkan aburú ni. Alfa wá sí tẹ̀ ṣe nípa ọtí mú ẹ̀rí kan wá nínú Kùránì tó bá kẹ́ ọ́. ẹ̀rí táwọn àfáà wa mú wá yìí ṣe iṣẹ́ ẹ̀rí torí arábìnrin náà sọ pé àwọn àfáà wa wọn ò mú ẹ̀rí kankan wá tó bá kẹ̀ nínú Al-Qur'an sínú báíbù lè ẹ̀rí táwọn àfáà wa mú wá yìí sínú báíbù wọn ti lè mú wọn gbọ́n so. mo lè fi sùúrù wo gbogbo àwọn wáàsí yín dáadáa 20 different wáàsí yín ni mo wò mo wá rí pé èyí tó pọ̀ jù ní wáàsí yín ni nǹkan burúkú tí Ọlọ́run ò fẹ́ lẹ́yìn máa ń encourage àwọn èèyàn pé kó máa ṣe. tẹ́ bá dẹ̀ máa mú ẹ̀rí ẹ̀ náà wá ẹ̀rí tẹ́ bá máa mú wá ó máa ń ta kọ̀rọ̀ Ọlọ́run nínú Kùránì. ẹ̀yin èèyàn mi ẹ wá gbọ́ wáàsí òdodo nípa ọtí. sáde máa mú ẹ̀rí ẹ̀ wá fún yín nínú Kùránì. lẹ́fí máa mọ̀ pé Alfa Jaqmana yìí wọ́n ti ṣì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà. nígbà tí àwọn èèyàn mu ọtí tó fi ń kírun Ọlọ́run sọ àyà kalẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú Suratu Baqara 219. Ọlọ́run ní wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa wá bí ẹ nípa ọtí mímu àti tẹ́tẹ́ títa. Ọlọ́run ní sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ nínú méjèèjì orí tún wà níbẹ̀ fún àwọn ènìyàn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó wà níbẹ̀ ó pọ̀ ju àǹfààní ibẹ̀ lọ. iṣẹ́ yìí ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ fún àwọn tó wá ń bèrè nípa ọtí mímu. mo fẹ́ jẹ́ kí ẹ̀yin jàmáà kẹ́ ẹ mọ nǹkan kan nínú ọ̀rọ̀ tárábìnrin yìí ń sọ. arábìnrin yìí kò ṣàdédé jáde láti fọ èsì báyìí àwọn kan ni wọ́n ti jáde àmọ́ àwọn tí wọ́n ti jáde òun dédé fídíò tí wọ́n gélé lọ́wọ́ lòun play tá a bá ti wá gbọ́ ẹ̀rí tóun fẹ́ mú wá tán ìwà play odidi fídíò òun fún àwa jàmáà ká gbọ́ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. wọ́n wá ní ọpẹ́ o àǹfààní wà nínú ọtí mímu àwọn ẹ̀ṣẹ̀ tó wà níbẹ̀ ó ju àǹfààní ibẹ̀ lọ bó ṣe tún wá kọ̀ǹtínú ní pẹrẹwu nìyẹn àwọn lárúbáwá wọ́n wá bẹ̀rẹ̀ sí máa mu ọtí yìí ariwo pé ṣèbí Ọlọ́run ní àǹfààní wà níbẹ̀ ló ń pariwo wọ́n wá bẹ̀rẹ̀ sí máa mu ọtí yìí ní pẹrẹwu ìmí àbí sára ìmí àtọ̀ sára ìmí àtúwá gbé aṣọ yẹn á lọ fi kírun ní mọ́ṣáláṣí tòun ti bẹ́ẹ̀ irun yẹn kò gba ọtí lọ́wọ́ wọn àyàfìgbà tí àyà mi tún dé wá bá wọn nínú Suratu Mada 90. ẹ rí nǹkan tó sọ ó ní nínú Suratu Mada bí wọ́n ṣe pè é lé lọ́wọ́ iná ló pè fún un láwọn àfáà tí wọ́n gbé sẹ́ran ẹ jẹ́ ká máa gbọ́n sí. Ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ni Ọlọ́run sọ. Ọlọ́run ní ọtí mímu tẹ́tẹ́ títa òrìṣà bíbọ Ọlọ́run ní ẹ̀gbin ni ó ń bẹ nínú iṣẹ́ èṣù. Ọlọ́run ní nítorí náà ẹ jìnnà sí kí ẹ lè ṣe oríire. Alfa Jaqmana kí ló dé tẹ́ ẹ lọ síbi àyà yìí ibi tí Ọlọ́run ti condemn ọtí fún gbogbo mùsùlùmí òdodo pé kó jìnnà sí pé kó lè bá ṣoríire. ṣé ẹni tí ò jìnnà sí ọtí mímu tó wá ń kírun ṣerú ẹni bẹ́ẹ̀ ṣé Ọlọ́run lè tẹ́wọ́ gba ìmú ẹ̀? Alfa Jaqmana ẹ má fi wáàsí yín ṣe àwọn èèyàn lọ́nà torí gbogbo wáàsí tẹ́ ń ṣe pátá nípa ìṣìnà gbáà ni tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí Ọlọ́run bínú sí yín
torí ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà olódodo ẹ wá ṣe ni wọ́n. correction padà mo kéwù mo dẹ̀ ka ìtumọ̀ mo dẹ̀ tún ka báíbù pẹ̀lú ibi tí mo wá ìlòdè mo kàwé ìṣẹ̀ṣe mo tún ka ti Indian mo wá rí i pé kò sí ìwé tó sọ̀rọ̀ náà tó tó Kùránì. Àfáà Jaqmana ẹ ti ṣì àwọn èèyàn lọ́nà gan-an. Ọlọ́run járí ẹ̀yin jàmáà pẹ́ bí wọ́n ṣe gbé ilé arábìnrin náà lọ́wọ́ bẹ́ẹ̀ ló ṣe download ẹ̀ padà. Ẹ wá gbọ́ complete video pẹ̀lú àbòsí tí àwọn èèyàn ń ṣe ní o. Wọ́n sì rárá gé àbọ̀ fídíò àwọn àfáà wa wọ́n sì gé fún arábìnrin náà. Òun gbọ́ torí irú àwọn arábìnrin yìí blogger la máa ń pè wọ́n. Wọ́n kàn jáde fòtì. Wọ́n máa ń bẹ̀ wọ́n ṣẹ́ ni wọ́n sì máa ń fún wọn lówó ni. Torí tí wọ́n bá bẹ̀ ń ṣẹ́ tí wọ́n bá fún lówó yóò sojú ara ẹ̀. Mo wá ń sọ lẹ́ẹ̀kan yín pé tẹ́ ẹ bá wòye sárábìnrin yìí kìí ṣe mùsùlùmí. Iná lòun náà sọ ń gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ yìí pé òun máa ń kàwé àwọn India òun máa ń ka Bible ẹ ti rí i pé kìí ṣe mùsùlùmí bí wọ́n kàn ṣe gbé e lé lọ́wọ́ lòun gbé e bọ́ta. Ọ̀yá wa gbọ́ èyí tí ń jẹ́ complete video tí àwọn àfáà wa fi yànnàná ọ̀rọ̀ náà. Bismillah. ẹnìkan jù ní ọwọ́ bá mi fọ̀rọ̀ kan. Àfọ́sà dédé dọ́rọ̀ yìí lẹ̀ o èèyàn kan ló wá bá wọn fún ọ̀rọ̀ náà ìwà sọ ẹni tí wà sí àwọn àfáà wa yìí tó tún ayé rẹ̀ ṣe lẹ́nu ìgbà tí àwọn àfáà wa ṣe ìsòǹtọ̀hún ìsì fi píkṣọ̀ rẹ̀ hàn ìsì fi kọ́mẹ́ǹtì òǹtọ̀hún ìfi hàn lábẹ́ prógámù táwọn àfáà wa ṣe tí wọ́n ṣe yìí ó yẹ já máa gbọ́ àwọn àfáà wa lọ. Naam. Ó ní àbá ó ní nà ó ní ẹ̀dá kò ń fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín. Ó béèrè ni o. Ó ní òun ní ọ̀rẹ́. Ẹnìkan jù ní ọwọ́ bá mi fọ̀rọ̀ kan kí n sáré yẹn. Ẹ̀yin jàmbá ẹ má bínú. Bismillah. Káàbọ̀ kí n tó dùn máìkì lẹ̀. Ó ní àbá ó ní nà ó ní ẹ̀dá kò ń fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín. Mo ní kí ni nǹkan náà. Ó ní òun ní ọ̀rẹ́ òun ọmọ rẹ̀ òun wá kọ́ wá fi tí a rẹ̀ pọ̀. Ọ̀dà fún yín. Ọlọ́rẹ̀ ẹ̀wọ̀n yìí ó fẹ́ ó ní máa mutí ọtí ti dàdẹ́wò rẹ̀. Wọ́n wá sọ fún wípé ẹni ó bá mutí o kò gbọ́dọ̀ kírun àyẹ̀bẹ̀kọ. Ẹni yẹn béèrè lọ́wọ́ àwọn àfáà wa pé ẹni tó bá mutí wọ́n ń sọ fún tọ̀hún pé kò gbọ́dọ̀ kírun. Ẹ máa gbọ́ àwọn àlàyé o. Wọ́n ní ọ̀gbọ́dọ̀ kírun. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀rẹ̀ pé 40 ọjọ́ lọ́lọ́run ó tó gba ìrun ẹni tó bá mutí. Ó ní ọ̀rẹ́ òun yìí kìíní òun lọ́wọ́ arú lójú lọ́wọ́ bá wọn wọ́n á ní kó wọn wá béèrè. Complete video òun ni. Mo ní irọ́ ni àìgbọ́kéwí àìgbàkúránì yìí ni. Látẹ́sàrà bó sọ̀ látàwà ń tò sùkárà. Ọtítọ́ ẹni tí ọtí dàdánwò rẹ̀ ó ti dàdánwò rẹ̀ ọ̀rẹ́dì. Kò sọ́gbà tó ọ fẹ́ dá àfi kọ́ ọmọ abẹ́rẹ́ òun kò di yóò tọrọ òun bá tó yọ lọ́kàn rẹ̀. Ẹ dákun ẹ máa tẹ́tí sọ́rọ̀ yìí dáadáa. Ọlọ́run wí bẹ́ẹ̀. Bọ́ọ̀bá mú tán nísìn tí ọba ti hún ríra tọ́tí wọn ọ̀pá tọ́ balance tí ò ní sí kéwúké ó lè kírun. Masha Allah. Sẹ̀rí àná. Tátàlà máa tẹ kúrò ní Kùránì. Àtọ́lọ́ àtátàlà máa tẹ̀ kúrò náà. Nígbà wọn mú tí ọ̀pá ń kọ́ kọ́ lọ kírun. Bí ọba ti mú jù tí ó dépò tí ó máa pa òun ní ọba ti mú àbọ̀mọ̀ yìí pé òun ọba mọ̀gàn méjì kọ́ra àwọn èèyàn mà pé òun bá ṣe òun lọ́mọ tọ́ra adẹ́ni tí ó mú tí tó yẹ pé dókítà ni tó bá fẹ́ ọpúrẹ́tì ọtí ni ó mú tó bá mú tí tán yóò wá ọpúrẹ́tì ẹni tí ó ọpúrẹ́tì èyí ni ó mú tí. Gbọ́ yé èyí ni ó mú tí gbọ́ dáadáa o. Ẹni tí ó ọpúrẹ́tì èyí ni ó mú tí. Ẹ bá ń tún gbọ́ lẹ́ẹ̀kan sí i. Ẹni tí ó ọpúrẹ́tì èyí ni ó mú tí. Wọn ò ní ó mú tí ìbéèrè lọ wá tí àwọn àfáà wa fi dá ẹjọ́ náà báyìí sọ̀ ń gbọ́ mi yé àwọn àfáà wo ni ọmọ mutí torí arábìnrin náà sọ pé àfáà yẹn encourage àwọn èèyàn kí wọ́n máa mutí níbo wọ́n ti sọ. wọ́n gbọ́n so. Àmì ni ohun tí bá jàdánwò rẹ̀ torí fàtúwà mi máa dààmú ẹlòmíì. Ẹlòmíì ò ní làákàyè. Ẹni ó ní làákàyè tó nǹkan láyé. Wàláì. Ntí Alukuraani mutu
kó túbà mi kò sí ọ̀nà wa antum sukara la taqrabu salata wa antum sukara gbogbo ntọ́ba lè mú ọ wúrira tọ́ba ti wúrira ọ gbọ́dọ̀ débẹ̀ gbọ́dọ̀ bí yàrá bá lóògùn tó gùn bá ń dààmú rẹ̀ gbọ́dọ̀ oúnjẹ tí bá ń dààmú rẹ̀ jù má kírun torí tọ́ ọba gbé lórí kọ̀díyà pé ẹni wàá mu tí ò gbọ́dọ̀ kírun ẹni wọ́n fẹ́ràn ọtí tó yẹ pé ó ti di àdámù ó ti di àkíní rẹ̀ tí ọba rí ó ti dàdánwò ó ti yé báwọn à ń bẹ nínú kọ́lọ̀ wọn yọ lára rẹ̀. à ń ṣàdúrà fún ni. irun sì ní tẹ̀lé ha anil fahsha iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe ń gbà tí ọba kì í ma tí bá ń kí irun náà ni wọ́n padà sọ fún ọ wípé má sì í má. ọlọ́run níjó bàjẹ́ fáwọn àfa wa láyé àlùbáríkà nábì lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin tẹ́ ẹni tí bá ń mutí ọlọ́run ò ní gba àrùn rẹ̀ fún 40 days tó ń tọ́ wọn ọba kí wọn máa ń kọ́ bó o ní ìrun ṣe fẹ́ kọ ìwà àbàjẹ́ tí ń ṣe ìrun bó o ló ṣe fẹ́ kọ fún un ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ó ti yé ọ̀gánù ẹlẹ́ẹ̀kejì ẹni ọba mutí ò gbọ́dọ̀ kí irun ní ọlọ́run ò ní gba àrùn ẹ̀ lógójì ọjọ́ irọ́ ni ó di méjì irọ́ nìyẹn wò náà. gbogbo ọ̀rọ̀ táwọn afáwa sọ yìí kìí ṣe ọ̀rọ̀ alukóránù ọ̀rọ̀ alukóránù làwọn afáwa ti mú wáhùn gbogbo pé ọlọ́run ní gbà àrùn rẹ̀ ọlọ́run ní ṣe kínní yìí nínú àdìtì ni ẹ jẹ́ ká máa gbọ́n so. ó ti yé báwọn ayọ́ máa wọlé yóò sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ kò nílẹ̀ rí. ẹ̀rí wà nílẹ̀ o. irọ́ nìyẹn wọn náà ètò ní ọjẹ́rọ̀ òun ni wípé lẹ́yìn ànábì àwọn tí wọn ti ń bẹ tí wọn ò húrírà tí wọn sì ń kírun pẹ̀lú ẹ̀rí. náà abẹ. ẹ̀rí wà fún o. ẹnìkan Abdullahi àwọn máa ń pè ń jìmáàrù wọn pè ó mutí ń jọ kan nígbà wa mutí kọ́dà tó ń gbọdọ̀ ẹ̀sìn táǹpì làánà rasul sharibal amri wà kìnnì kan pàṣákìá ẹbí ni oníkùnrin dàbẹ́ ẹni tí ń mutí ẹni tí ń ta yànnàbí. títí sàábẹ́ sẹ́pẹ̀lẹ́ òun ni Abdullahi jìmáàrù tí mo wí yìí ó jẹ́ ẹni tí máa pa ànábì lẹ́rìn ànábì láìkì tọ́ba dọ́dọ̀ ànábì. méjì mọ́ táwọn afáwa sọ yìí ń máa ń pa ànábì lẹ́rìn ẹ máa gbọ́n so. ọba sọ̀rọ̀ báyìí ànábì máa rẹ̀ ni ọ fọ́ ni dáadáa bí máa wá mutí ń jọ kan ànábì wa ni wọ́n ṣe lẹ́gbàá 40. náà. èyí tá a bá nù sunna fẹ̀lí yàrá ànábì ní kún sí lẹ́gbàá 40. àwa sí ó tún mutí ń jọ mi ànábì tó ní kún sí lẹ́gbàá 40 tòun ti bá ànábì ti fẹ́rẹ̀ tó. ànábì ní kí wọ́n ṣe lẹ́gbàá 40 ni ànábì ò sọ fún sàábé náà yín pé ọlọ́run ò ní gbà àrùn rẹ̀ ànábì ní ẹ̀dá sẹ̀ríà rẹ̀ fún ẹgbàá 40 ni ìzàn gbogbo ẹni tẹ́ bá ti rí tí ń mu tíyàn yín náà ká máa nà wọ́n lẹ́gbàá 40 ẹ mọ̀já máa sọ fún wọn pé ọlọ́run ò tún ní gbà àrùn wọn ẹlòmíì ò ní kí rárá mọ́. sàbẹ̀ kan wá ní ọlọ́run pàtẹ́ jẹ́ ìwọ arákùnrin ọwọ́ ń dààmú sí ọlọ́run. wọ́n ti kí ànábì ní káì má ṣe pèlè. àdúrà lọ́ọ́ máa ṣe fún àdánwò rẹ̀ nù. ànábì kọ̀ fẹ́ ni tó ṣe pèlè ni tó mu ti pé má ṣe pèlè. àdánwò rẹ̀ nù ìwọ ọlọ́run á ṣàdúrà fún kí ọlọ́run ọyọ. ẹ̀rí ìta náà yìí a kàn fi ń gbé kọ́ máa fi sá. kọ́dà ń gbà tí wọn ò sá tán táànábì fi kú àwọn ọmọ tí ń bẹ pẹ̀lú ẹ̀ májọ ń kí òun mọ́sálásí ìgbà ọ̀dáyé sẹ́yìn náà Umaru ní ẹgbà 40 táànábì náà yẹn òun kéré òun lọ́bàdà ẹ̀bí jáwọ́ mbẹ́ òun sọ ọ́ di 80. òun ni wọ́n ti kún Umaru tún fi 40 kún. Umaru náà wà lójú ọ̀nà wà má èmi ọ̀dà padà sí 40 tí ànábì tó ṣe. ẹni tí ọtí tọ́ba jàdánwò fún kọ́ máa kírun ọ̀díyà tèmi ni kọ́ máa kírun pẹ̀lú ẹ̀rí wọn ò ní tọ́ bá tún jádánwò fún máa mú lọ máa kírun. pé ọlọ́run ò ní gbà lógójì ọjọ́ kí wọ́n wá dààmú ara òun sí ó ti òun ò sì lè má mú òun ò sì máa bọ́ òun ti máa ó ti àásà fífẹ́ tà ń fi lásán kéèyàn tó rí ìfilẹ̀ tó bá jà ara báyàn iṣẹ́ kékeré kọ̀ àbádìmánu àdìmánu nìkan òun gan fúnra ara rẹ̀ bá ti ọ̀fọ̀rú ọtí òun náà nítorí òun náà máa ń yàn ríra látẹ́kìrà àbúṣọ látọ̀ òun náà wà á tún sùkára rẹ̀. bẹ́ẹ̀ni. nítàdìmánu náà gbogbo tó bá ti lè mú yàn ríra ni kì í sọ tí nìkan ẹni tí ń bá mú kó gbìyànjú àti bẹ lọ́hùn kọ́lọ́hùn ọgbà lọ́wọ́ rẹ̀ torí wípé àìsàn ni
àmọ́ kọ́ máa bá ìrun rẹ̀ lọ kọ́ máa kírun ẹ̀ kọ́ máa ṣe kíni kọ́ máa kírun rẹ̀ lọ tó gbogbo nǹkan tá a bá ti rí ẹ̀rí fún lọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ nìkan bá dàrú àfi kéèyàn fi ẹ̀rí òun yanjú. kó tún fẹ́ rí kó tún fi yanjú ẹ̀. ọlọ́run járí àwọn àfa wa pé má fi nǹkan kan sẹ̀mí yín fún wa àlùbáríkà nàbì lọ́dọ̀ ọlọ́run òun nu torí ẹlòmíì lè má rí complete video yìí tarábìnrin òun ní ó rí kò sì sí nǹkan tó fà á ìlara ni àwọn Yorùbá sì máa ń sọ pé ìjà alára kì í tán bọ̀rọ̀ bọ́ọ̀lù ń ṣe sí àwọn àfa wa ní àwọn èèyàn ń lara wọn ẹ wá stop lára náà ẹ jẹ́ ká stop kíni ẹ jẹ́ ká stop lára ìgbà tí ó kan tí ọ̀rọ̀ ajá kò sájá lòun tó lè gbé yìí wá kí wọ́n lè máa rò pé ó tiẹ̀ ti ṣe ó ti sọ̀rọ̀ bú ó ti sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa kì í sì sọ̀rọ̀ tí ò dáa wọ́n gbé ìdájọ́ wá bá wọn ni ṣé wọ́n wá sọ pé máa lọ ìmọ̀ ni wọ́n ó dà bí Ọlọ́run bá ṣe bùn wọ́n ní mímọ̀ mọ́ ni bí wọ́n bá fẹ́ kóòtù ọ̀rọ̀ yìí wọ́n ó mú ẹ̀rí wá àmọ́ wọ́n tá a rí i pé ó kóòtù ọ̀rọ̀ yìí wọ́n á rí i pé èso ní mímọ̀ àwọn kan wọ́n lè gbé kinní yìí fún ọ gbé jáde wọ́n ni ó jẹ́ intruder tí ó gbé jáde tó bá fẹ́ mọ̀ pé ó ní mímọ̀ lòun ṣó ojú ara rẹ̀ Ọlọ́run má dààmú àwọn àfáà fún wa o àlùbáríkà nàbì lọ́dọ̀ Ọlọ́run àwa ń jàǹfààní mímọ̀ wọn tó wọ́n mọ kéwu ni wá a sì ń sàǹfààní lára mímọ̀ wọn kí wá ṣe yìí nìkan mo ń wo fídíò kan ní àná tí àwọn àfáà wa àgbà kan ṣe nípa ó ṣe wọ́n wá mention àwọn nǹkan tí àwọn àfáà wa ti sọ pé ó sọ pé ó sọ̀rọ̀ àjẹ́ olóhùn gbára lájẹ́ olóhùn ó lè máa jájá àwọn àfáà ò sì sọ pé ọmọ jájá yín tá à ń sọnù ẹlòmíì ò ní àgbọ́yé ló sì ṣe pàtàkì nínú ayé ẹ wá jẹ́ kí n play ọ̀rọ̀ àfáà náà kẹ́ ẹ máa wò ó pé mímọ̀ wo ló jáde nínú ọ̀rọ̀ àfáà yìí torí èèyàn ní máa bú personality èèyàn kó má báyàn nú jẹ́ ọ̀rọ̀ mímọ̀ làwọn àfáà wa gbé jáde nípa ọ̀rọ̀ ajá yìí àwọn àfáà wa sì sọ pé yìí sọ pé mi mọ̀ tán o tí mo bá rí ẹni tó tún ti ẹ̀rí tó tún wú ojú tọ̀dọ̀ tèmi yìí lọ ìjùlẹ̀ nígbà tá padà máa rí ẹ̀rí lọ́dọ̀ àwọn àfáà a padà rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń bú èébú ni láfi wá wò pé kì í sọ̀rọ̀ mímọ̀ lẹ́ ń yanjú fún wa yìí ẹ kàn ń bú èébú lásán ni ọ̀rọ̀ yìí àná ni mò ń wò lálẹ́ àná mo fẹ́ jẹ́ kí ẹ̀yin jàmáà náà kẹ́ ẹ gbọ́rọ̀ yìí tẹ́ fi mọ̀ pé kò nídìí káwọn àfáà ká máa ṣe lára wa tẹ́nìkan bá jáde pẹ̀lú ọ̀rọ̀ mímọ̀ ẹ jẹ́ kí a fi mímọ̀ pàdé rẹ̀ ni kì í ṣe pé ká máa bú òǹtọ̀ ọ̀hún ẹ ti understand ẹ gbọ́ wà fà. ó sì bí bẹ́ẹ̀ ẹ̀yin àfáà sì dákẹ́ àbábáwọn ọmọ kéde. lérí ọ̀rọ̀ táwọn àfáà kọ́kọ́ sọ yìí àwọn àfáà wa àgbà ọlọ́njà rí yín pẹ́ wọ́n fi nǹkan kan ṣe yín fún wa àlùbáríkà nàbì lọ́dọ̀ Ọlọ́run àwọn àfáà wa tí wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí ni o Ọlọ́run sì járí àlàáfíà tiyín náà Ọlọ́run járí jẹpẹ́ àlùbáríkà nàbì lọ́dọ̀ Ọlọ́run àwọn àfáà wa àgbà yìí wọ́n wà ń bí wà síjọ́ náà tí àwọn àfáà wa fi ń sọ pé àbílà àbí kò sínú ná lọ́wọ́ kò sínú ná lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé àlìkìyámù ò tí ì dé tálíkìyámù àwọn àfáà ò sọ pé àbúlà àbí ò ní wọ náà o àmọ́ pé kò sínú ná lọ́wọ́lọ́wọ́ báwọn èèyàn sì máa ń tú àyà àwọn fún wa ní ẹnìkan kan ò sì tí ì sínú ná torí ìdájọ́ Ọlọ́run èdè àti understand ìdájọ́ Ọlọ́run èdè làwọn àfáà wa fi sọ pé ká má mọ̀ sí àyà túmọ̀ àbúlà àbí kè sínú ná ẹ wá gbọ́rọ̀ tí àwọn àfáà wa sọ àwọn àfáà wa wà ń bẹ̀ o. ẹ bá tẹ̀lé àbí lọ́mọ kékeré wájú yẹn èbí ẹ̀ sẹ́gbẹ́ rẹ̀. wàláyé. yóò máa ṣe ìrìnàmọ́ àwọn tó ń jẹ tó. ó sì ẹ̀ bá rẹ̀ ó sì mú ọmọ kéwú mọ́ gbà pé ọmọ kéwú. àwọn àfáà wa àgbà yìí wọ́n láwọn gbà pé àwọn àfáà wa wọ́n mọ kéwú ẹ rí i pé wọn ò jàǹbá mímọ̀ ẹ mọ̀ wá gbọ́ nǹkan tí wọ́n padà sọ lẹ́yìn ipe mo sì gbà pé ó mọ kéwú ẹ mọ̀ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. kéwú bẹ̀rù Ọlọ́run tí wọ́n bá wà láyé àgbà pé
sọ̀lẹ́hìn tí wọ́n ké tí wọ́n dáyé láàmú irú kéwù lèmi tọrọ lọ́dọ̀ lò. Àfẹ́kẹ́wù bàbá alájá. Àfẹ́kẹ́wù bàbá alájá. ẹ̀yin náà gbọ́ bó lè yóò ṣe gbọ́rú ọ̀rọ̀ yìí tí a rò ní tàyàn láti fèsì. ẹ ti understand ẹ̀yin jàmáà bó lè yóò ṣe gbọ́rú ọ̀rọ̀ yìí ẹ ròyìn wọn pẹ̀lú kéwú ẹ wá ní irú kéwú àwọn bàbá Sheikh Adam bàbá wa Alhaji àgbà bàbá wa àgbàlagbà irú kéwú wọn lẹ fẹ́ ẹ fẹ́ kéwú bàbá alájá. ẹ̀yin náà gbọ́rọ̀ mímọ̀ ló yẹ kẹ́ present tẹ́ bá present mímọ̀ lágbo náà ipe ibi táfà náà sọ̀rọ̀ lọ ní àmẹ́rì tèmi ní àwọn èèyàn understand bọ́ ẹ fi mímọ̀ ròyìn yàn ẹ wá lẹ̀ fẹ́ kéwú bàbá alájá tí wọ́n bá pè ẹ̀yin náà ní bàbá kínní kan nísìn ẹ mọ̀ sọ pé orí mi fín because èmi máa ń wo làákàyè táwọn èèyàn máa fi ń gbọ́ ọ̀rọ̀ because èèyàn gbọ́dọ̀ làákàyè tèmi pé ìyìn fẹ́ kéwú bàbá alájá ó ti di ọ̀rẹ́ bú ẹ máa gbọ́n so. Ẹrù kéwù bàbá alájá ẹni ó kú mi dáadáa ó kú mi kò lè fún mi ó ti bú tájù làbẹ́ ó kú mi kò lè fún mi ó ti wá láàjì àgbà bí bàbá yẹn ti ní sùúrù tó fi ń lo ayé ẹ̀dá ó sì kú. ọ̀dọ̀ yín ló ti yẹ ká máa gbọ́ àwọn ọ̀rọ̀ kan bá a ṣe jọ ọmọ kéwú yìí pé yín tó bá ti ṣẹlẹ̀ sẹ́yìn ká tún mọ̀ dá a padà. ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ń sọ ó ti bú gbá ó ti bú àwo ó ti ṣe kókó bàbá sásùn a nídìí èyí náà ọ̀rọ̀ ẹ̀sìn mímọ̀ wo lẹ́fẹ́ jẹ́ àchífù nù nǹkan tẹ́ ń sọ yìí. because èmi rò pé nígbà tí mo rí clip yìí lánàá mo rò pé bóyá fún rí ẹ̀kọ́ kan kọ́ níbẹ̀ pé bóyá fáwọn tún fẹ́ mú ẹ̀rí kan wá táwọn ọmọ kéwú tá tún rí dì mú ẹ wá gbọ́rọ̀ tí wọ́n ń sọ. ọmọ ẹgbẹ́ ti lè kúrò àwọn yẹn nínú èmi kí yóò wá búrú mi tí ó dùn mí àmọ́ mi ò ní yé máa sọ ọ́ kó láàjọ pàdé ń jọ àbí ká ń gbọ́ lóhùn ó lè ká wá kọ́ o gbogbo tí bá ń bẹ ládùúgbò yìí tí bá ti ń ṣe wọ́nàwọ̀nà bá ní ẹni tí máa pèsè àkíyèsí kéésà yóò wá ná sùtẹ́ ń ṣe ní mọ́sálásí nìkan lọ́nà òun yẹn yé fún ẹ mójú àdúgbò ẹ mójú tó lù tẹ́ ẹ bá ti ráàfà tí ń dààmú ìlú gbogbo ẹ̀kúlé rẹ̀ ń gùn bí a ń tó bí ọmọ tẹ́ ẹ bá tètè ka lọ́wọ́ kò yóò tó di èèyàn tí nìkan ló ní alẹ́ mọ́ jájá yìí nígbà tẹ́lẹ̀ wọn yóò kù ẹ lè dá alákẹ́. níbo làwọn àfáà wa ti sọ pé ẹ máa jájá ẹ wo ń tà fà sọ wọ́n ní ṣe bí kan ló la lè máa jájá yìí ẹ wá jẹ́ ń fún yín ní fídíò kan níbo làwọn àfáà wa ti sọ pé ẹ máa jájá because kéèyàn máa ṣàbòsí mímọ̀ báyìí mi ò láìkẹ̀ wàláì a gbọ́dọ̀ gé ní níbi ọ̀rọ̀ mímọ̀ ni ẹ wá gbọ́ ọ̀rọ̀ táwọn àfáà wa sọ. mo fẹ́ pí ọ̀rọ̀ kan fún ẹ̀yin jàmáà ni níbo làwọn àfáà wa ti sọ pé ẹ máa jájá. lára wọn bínú ẹ̀yin jàmáà. ọmọ gbọ́ ọ. ajá ẹ̀lẹ́ dẹ́ mo ní lọ́nà tiwa àìjẹ́ mo ní bọ̀ tíbi tí wọ́n ti máa ń jẹ́ ẹ̀rọ fún wọn wọ̀n. alas lọ́dọ̀ tí wáyà yín a kì í jẹ́ ọ wáyà mi lẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń jáde lọ́dọ̀ tí wáyà yín tí wọ́n sọ pé ó ní a máa jájá ó ní a máa jájá ibo làfáà ti sọ pé a máa jájá lọ́dọ̀ wáyà yín ẹ máa gbọ́rọ̀ yìí nso. ajá ẹ̀lẹ́ dẹ́ mo ní lọ́nà tiwa àìjẹ́ mo ní bọ̀ tíbi tí wọ́n ti máa ń jẹ́ ẹ̀rọ fún wọn wọ̀n náà wọ́n bá tún ní ọ̀sán pé wọ́n kọ́ ìdá kan wá pé kúlù máa láwùjọ yorùbá yìí lọ́wọ́ tàhárí máa ń fọwọ́ wọn bá nítorí wọn bá sọ fún rẹ̀ pé. ẹ gbọ́ kọ́ ìdá yẹn ẹ̀yin jàmáà. tí máa ń jẹ́ ẹ̀rọ fún wọn wọ̀n náà wọ́n bá tún ní ọ̀sán pé wọ́n wọ̀ náà. wọ́n kọ́ ìdá kan wá pé kúlù máa láwùjọ yorùbá yìí lọ́wọ́ tàhárí máa ń fọwọ́ wọn bá. nítorí wọn bá sọ
fún rẹ̀ pé ẹ̀sán ọ̀gbọ́n gbé kọ́ni fasọ́nà má arámúná alaykum ìdílé tí mo ṣe yín wọ̀ mo ti ṣàlàyé yẹ fún yín nígbà tí ọba ṣàlàyé tajà ń kọ́ àwọn aládìsí tí ọlànàbí ni ká jẹ ẹ̀sìn tí àsùnmáwò ọmọ àbọ̀kiri ọlọ́wọ́n apẹ̀sẹ̀ lójú ayé ànábì. sáwà wa ń jẹ ẹ̀sìn lọ́dọ̀ wáyà ẹ ti understand èèyàn gbọ́dọ̀ ṣàlàyé mímọ̀ fún àwọn ọmọ kéwú tá a fẹ́ gain torí táwa náà bá dé ta tí wọ́n bá bí wa kò ní jájòjì sí wa. àwọn sì jẹ àtẹjọ sí nìkan sáwọn ń jẹ síyàn wọn sì ń jẹ ilé Haúsá. wọn ń jẹ ilé Haúsá. wọn fi ṣe òkú yìí náà lẹ́ra tí n kú. ẹ wọ́n ti fọ bẹ́ẹ̀ ṣeun òun nu ọlọ́run kó san gbogbo wa ní ẹ̀san dáadáa ọlọ́run kó wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run kó má jẹ́ kí a rí àpadà sí ibú àlùbáríkà ànábì lọ́dọ̀ ọlọ́run. àdúrà kan tẹ́mi ó ṣe fáwọn àfáà wa ni pé ọlọ́run kó tó máa ṣe àlékún mímọ̀ kọ́lọ́run máa ṣàlékún mímọ̀ wọn. ọ̀rọ̀ náà pọ̀ wàláì ọ̀rọ̀ náà pọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí à ń ráwọn kan náà tí wọ́n sọ pé ó ti sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ mímọ̀ ni wàláhì tàláì ọ̀rọ̀ mímọ̀ ni torí pé tí nǹkan bá jẹ́ àjòjì sí àwọn sàábé láyé ànábì wọn á máa bi ànábì léèrè. lápèjúwe wọn lànábì ń kọjá lọ́jọ́ kan ó wá rí ibi tí wọ́n ti ń sin òkú kan wọ́n ń sọ dáadáa ń pọ̀ òkú náà ànábì ní wájàbát. bá a ṣe gbọ́ àdìsí yẹn nu wọ́n tún kọjá lọ wọ́n ń sọ àìdá òkú náà ànábì ní wájàbát. kíní òun jájòjì sí àwọn sàábé ní pé wájàbátì alákọ̀ọ́kọ́ wájàbátì ẹlẹ́ẹ̀kejì kí ló fà ànábì ò sì sọ nǹkan kan lẹ́yìn rẹ̀. wọn ò sáré máa takò ànábì wọ́n lè bá ànábì ní pé bẹ́ẹ̀ kan tá a kọjá ẹni wájàbátì níbi tí wọ́n ti ń sọ dáadáa fún òkú níbi tí wọ́n ti ń sọ àìdá òkú ẹni wájàbátì. kí ni ìtumọ̀ wájàbátì alákọ̀ọ́kọ́ kí ni ìtumọ̀ wájàbátì ẹlẹ́ẹ̀kejì. ànábì wa ń sọ pé ẹni tí wọ́n ń sọ dáadáa pẹ̀lú rẹ̀ ń wájàbátì lahumul janna àlìjánà di dandan fún onítọ̀hún. ẹni tí wọ́n ń sọ àìdá ń pa rẹ̀ ń iná di dandan fún onítọ̀hún. tí wọn ò bá béèrè lọ́wọ́ ànábì bẹ́ẹ̀ kò ní pé ó ti sọ pé wájàbátì wọn wá bí ànábì pé wájàbátì alákọ̀ọ́kọ́ ṣe jẹ́ wájàbátì ẹlẹ́ẹ̀kejì ṣe jẹ́ wọ́n bí ànábì ní ànábì sì fèsì fún wọn. kò bá dáa nígbà tí àwọn àfáà wa sọ ìdájọ́ ajá yìí kò bá dáa kí àwa tí a jẹ́ àfáà ká fi mímọ̀ ká fi jomi toro mímọ̀ ni kò nídìí pé ká máa búra wa rárá. bọ́ n tí a rí ni pé n tí ó tẹ̀lé ọ̀rọ̀ mímọ̀ náà èébú ló tẹ̀lé bó ni wọ́n ṣe bú ọ náà tí a rò ní tàwọ́ náà. àmọ́ àwọn àfáà máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ ẹgbẹ́ láti jó ní nísìn àwọn àfáà ti tó ń rán nǹkan míì torí kí ni ó jẹ́ wọ́n máa rán nǹkan míì ni pé Imam Shafi'i ó ní ìzáná tọkọ sẹ̀fí fala tujibu fa khayrun min ijabati is-sukut. a padà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn ọmọ tí wọ́n ń jáde sọ̀rọ̀ tari pé táwa bá ní ká máa fèsì fún àwọn ọmọ náà a tún gbé wọn dé level tí wọn ò tó. àmọ́ kálukú ti rí pé ẹni tí ń tajà lọ́wọ́ yìí ni jẹ́mi náà wá bùnú ẹsẹ̀ rẹ̀ kí n fi tajà tí mo bá ti bùnú ẹsẹ̀ rẹ̀ yọkàn fún èmi náà dé sí ni ọjọ́ máa di rough. àwọn àfáà fi sọ pé ìzáná tọkọ sẹ̀fí fala tujibu. tá a bá padà rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wọ́n jẹ́ ọ̀dẹ̀ tí wọ́n ń bá àwọn àfáà wa sọ̀rọ̀ fa khayrun min ijabati is-sukut. ní tí ó dá ní kí àwọn dákẹ́ káwọn máa fèsì fẹ́ni kankan. jùkọ́ gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yìí tí mo rí lára wọn ni pé ó dà pé àwọn náà fẹ́ jẹ́ kí wọ́n máa fọ èsì fáwọn náà olè àfáwà ẹ̀sìn fi mìíràn àlè lórí. ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ àlùbáríkà nàbì lọ́dọ̀ ọlọ́run. alẹ́ àná náà ni wo fídíò òun kí torí kọ́mọ̀dé àjòjì sẹ́yìn náà wọ́n bá rí fídíò ó ṣe ọtí kò sọ títí àwọn àfáwà ti sọ ti pẹ́ náà tí ẹnìkan mú béèrè ń wá fún wọn tí wọ́n sì ṣèdájọ́ ń pẹ́ lè mo bá róbìnrin kan tí ń sọ̀rọ̀ lábẹ́rẹ́ àfáà Jaqmana ó ti ṣe àwọn èèyàn lọ́nà
ó sì àwọn èèyàn lọ́nà báwo nípa ọ̀rọ̀ mímọ́ sí èèyàn máa ń síyàn lọ́nà ni. Mo padà wá àríwòye mi sọ̀rọ̀ náà ni mo wá rí i pé ọ̀pọ̀ wọ́n fi ọ̀rọ̀ wọn rán ni tá a bá sì tú sàlẹ̀sàlẹ̀ ọ̀rọ̀ wọn àwọn àfa alábàábẹ́ ẹ ti understand. Mo tún wá wò kan àfa wa kan ni àfa wa gbà wọ́n jó ní mímọ́ àgbà nígbà tí wo nǹkan táwọn náà ń sọ mo rí i pé wọ́n ń dúkò wọ́n fẹnu sátà àwọn àfa wa báyìí ni mo á rí i pé táfà bá tún fún ẹ̀yin ilé sí wọn ò ní gbọ́ ti yín mọ́ táwọn àfa wọn padà máa gbọ́ pé àwàlà rẹ̀ pọ̀ yín sáà bó béyìí bá ti sọ̀rọ̀ yóò sọ ẹni alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ gan tó bú bàbá èyí ó ṣe bú bàbá mi tí ì ní fèsì fún padà ẹ ti understand bọ́ apàdà wá a rí àríwòye sí ọ̀rọ̀ náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ máa fi àwọn àfa wa méèkì star ni àwọn àfa fi padà wá dákẹ́ àmọ́ kílẹ̀ yín náà rí sí ọ̀rọ̀ méjèèjì tí mo narrate kalẹ̀ ń mo ti play rẹ̀ èyí táwọn àfa wa ṣe àti èyí tí blogger yẹn gbé jáde tó kọ́ọ̀tì mo ti play rẹ̀ fáyé torí kọjọ́ mọ́ lọ ni ó lọ́kàn tó yẹ kí n play náà nípa tí ó gbára lé àjẹ́ kò gbára lájẹ́ àwọn ò mọ̀ pé ó níbi tí àwọn àfa wa ń yí ọ̀rọ̀ ń lọ wọ́n bá wọn dá padà síbòmí. tí bá bẹ́ẹ̀ tòsí ẹ̀ ń play rẹ̀. kí n play rẹ̀. tó bá wà ń tòsí. tó. pé Yorùbá ní ẹjọ́ là máa ń kọ́. ẹni kìnnìkan kan ẹjọ́ là ń kọ́ àbí kìnnìkan yóò lè máa jálàyé fún gbogbo kálukú náà. torí àwa máa ń bi àwọn àfa wa ń béèrè púpọ̀ àfa wa ẹ̀sìn fi mí hàn. ẹ mọ̀ pé téèyàn bá bu ọ̀rọ̀ láàrin èèyàn ń bá ọ̀rọ̀ bọ̀ nísìnyí wọ́n á ní pé kò ní dá fún kálukú ọkàn ibi kò ní dá fún kálukú náà ti kú ìdí sì ń bá bọ̀ ni pé gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú bí tọmọlàkejì ò ṣe ní dáa kò ní dáa fún gbogbo wọn wọ́n wá yọ gbogbo ẹni tó lọ́wọ́ ń pọ̀ wọ́n wá mú kò ní dáa fún kálukú. gàdáwọn yàrá wọn ṣe. ẹ jàmá mo fẹ́ jẹ́ káwọn jàmá gbọ́. olóòtú rí bẹ́ẹ̀ àní bá wọn ló kẹ́lùmọ̀ ṣètàn àní bá wọn onílé ibẹ̀ inú àwẹ̀ ọ̀hún ayọ̀ kẹ́lùmọ̀ ṣètàn àní bá wọn ló kẹ́lùmọ̀ ṣètàn. ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀yin jàmá. kẹ́lùmọ̀ ṣètàn ìyà sufla wa kalimatullahi hiya al-ulya. ọwọ́ tà jẹ́ wọn o èmi mo béèrè wọn. ẹ sọ̀rọ̀ kan ní iron market ní Èkó ní iron market. ibẹ̀ inú àwẹ̀ ọ̀hún iron market bẹ́ẹ̀ ni. tán ọ̀rọ̀ wọn sọ ní Lagos Island nínú ọjà. bẹ́ẹ̀ ni ìpè àwọn àjẹ́ ń bẹ ní ẹ̀yìn àwọn olólùfẹ́ tí wọ́n ń pè láti the last street. àmọ́ lábẹ́ ẹ̀ ráyè jẹ́ kí n gbé sí etí ìgbọ́yìn. àwọn gbàdé wa sọ̀rọ̀ débi ọ̀rọ̀ àwọn olóòṣà tí wọ́n ń bẹ ń lọ rin ló wá fẹ́ jẹ́ kí n nàbẹ́rẹ̀ yẹn sí yín pé àwọn èèyàn wá ní ẹ̀dá ọ̀kẹ́ báwọn tún ọ̀rọ̀ yẹn àlàyé ṣe pé kí n sọ fún yín pé kẹ́ ẹ tún ṣe bákan náà lọ́wọ́ ajẹ́ ń béèrè pé ọ̀kẹ́ bẹ lẹ́yìn yín pé bó o ní. bóyá kò bá kọ́ ìdá ṣẹ̀rẹ̀ yíya àbí. pé káwọn èèyàn tó máa lò ó láwọn ọ̀tá. àbí kẹ́ ẹ yí padà bóyá ẹnu gbé yín lẹ́bi sọ bẹ́ẹ̀. ẹnu ògbé mi. atáyéṣe ní àwọn àjẹ́ ń bẹ lẹ́yìn mi. ẹnu ògbé mi wọ́n ń bẹ lẹ́yìn mi lóòótọ́ ni. wọ́n méjì wọ́n sọ ní iron market lórí ilé wọ́n tún wá sọ ní Lagos Island láàrin ọjà wípé mo ti wà yìí àwọn àjẹ́ ń bẹ lẹ́yìn mi. wọ́n bẹ. àwọn tó wá jẹ́ olólùfẹ́ wa ń sọ wípé atáyéṣe ẹ bá wa ṣàlàyé ọ̀rọ̀ yìí kó kílíà ṣe ìpinnu gbé atáyéṣe. kìí ṣe kẹ́lìmà kèfèrí. wọ́n fẹ́ bá wọn ṣàlàyé. àlàyé tó kọ́kọ́ sọ lórí àná wípé Abu Talib ń bẹ lẹ́yìn Ànábì Muhammad. sallallahu alaihi wasallam. kí tó fi kú ni kèfèrí ni. ó sọpọ́tì ànábì kú ni. ó sọpọ́tì ẹ̀kú ni. máa gbọ́ àlàyé wọn. òbúrú nílé àjẹ́ tó bá sọpọ́tì wa. kí wọ́n ti ṣe Ọlọ́run lẹ́yìn. a gbọ́dọ̀ lé wọn. wọ́n rán sí Ọlọ́run lọ́wọ́. wọ́n rán sí Ọlọ́run lọ́wọ́ nù. gbàtà Abu Talib ń ran Ànábì Muhammad lọ́wọ́ ànábì ò lé bí ọ̀gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ torí pé kèfèrí ni. Ọlọ́run ó ní Abu Talib yìí sì ọ́ afọ́fà ànábì púpọ̀ ìfọ́mùtọ́ fọ́fún ni ní tó ń gbé lọ́wọ́ ni. láyé sílùú ilé ìkàbí jámọ́ èhé kí ni túmọ̀ rẹ̀ ọba tiẹ̀ nù. nǹkan kò ní sí ọsẹ. ata uwara dàbí torabi dàbínà títí tí fi kú nǹkan kò ní sí ọ lókun gbàtí nǹkan bẹ fasidabi amurika má aleyka gàdọ. aleyka gàdọ o tún. ó ní máa bá tiẹ̀ lọ ò ní problem ọ̀gá Abu Talib ní máa bá sẹ̀rẹ̀ lọ ò ní sọ̀rọ̀ báwọn náà bára wọn ti ń sọ fún wa yìí pé àtàyè ṣe máa ń sọ kò sí wàhálà
òpin àjẹ́ Jaqmana wọn wà. ṣé ẹ̀yin wá láwọn àjẹ́ lòótọ́ ni. ṣé ẹ̀yin láwọn àjẹ́. kì í sọ àwọn àjẹ́ tí ń fún un. ẹgbẹ́ àfàkọ́sìm bá wọn bí àwọn àfáà pé sẹ́yìn wá láwọn àjẹ́ ń tòótọ́ ni ẹgbọ́n nǹkan tí wọ́n ń sọ. àwọn àyà Jaqmana wọn náà làjẹ́ mi. àwọn náà ni. torí tó ń bèrè àwọn náà gbọ́dọ̀ béèrè pé àtàyè ṣe ẹ láwọn àjẹ́ lòótọ́. ó kọ rárá èmi ò láwọn àjẹ́. ẹ náà làáfà ti sọ yìí wọn láwọn ò láwọn àjẹ́ ẹ ti understand. láwọn àjẹ́ yìí sí láwọn tá a jọ ń pé tọ́lá àwọn àjẹ́ tèmi ń sọ fún ń bẹ lẹ́yìn mi o òun làwọn ìyá wọn. àwọn dàlélù nù. torí wípé bí ẹnìkan bá fẹ́ dààmú mi àwọn ìyá ni wọn a sì yí borí padà wọn ní Ọlọ́run ẹni wọn fẹ́ dààmú àtàyè ṣe dààmú ẹ Ọlọ́run sì ń dààmú wọn. ìyẹn bẹ́ẹ̀ lálàsí àfàwọn lálàsí ẹ̀. nínú Ramadana Ọlọ́run gbà. Ramadana bíi ọdún 5 ní sẹ́kọ́ táwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tó. àwọn àfáà wa ti sọ pé kìí sá àwọn àjẹ́ tí ń fò ṣé wọ́n rí àwọn àjẹ́ tí ń ó jẹ́ àwọn àjẹ́ tí ń fò rí níbi tẹ́mi ti máa rí ibi fíìmù ni ẹ ti understand wọ́n ti sọ pé kò sí àjẹ́ ní ẹ̀yìn àwọn táwọn rí báàsí náà ni àwọn ìyá tí wọ́n máa ń ṣe àdúrà fún àwọn tó yẹ pé àwọn ti fi ókọ Ọlọ́run lé wọn lẹ́nu tí wọ́n bá ń ṣàdúrà padà fún àwọn máa ń rí traces àdúrà wọn ní ara àwọn tí wọ́n ń sọnù ìwọ wá ń gbé jáde lójoojúmọ́ ó láwọn àwọn àjẹ́ ń bẹ lẹ́yìn ó láwọn kìíní kan ṣẹlẹ̀ ó lè kí ni problem. Ọlọ́run kó wọlé ànábì kọ́ Ọlọ́run kó ṣàánú wa àbáwẹ̀ sí fi mìíràn Ọlọ́run kó wọlé ànábì wa Muhammad gbogbo àwa jàmá tá a jẹ́ jàmá òdodo. bẹ́ẹ̀ ni mo ti pílẹ̀ ọ̀rọ̀ ohun tán jàre ẹ bá wa sọ̀rọ̀ díẹ̀ lérí àwọn nǹkan tí mo ṣàlàyé fún yín hùn. Ọlọ́run bá ṣe dáadáa fún yín. Àmín. ẹ kú iṣẹ́ náà ní àtàárọ̀ àti lélẹ̀ mi náà ti ń wò yín bọ̀. Allahu Akbar. So mo ń fọ́lù prógámù yẹn nítorí ẹ̀ gan ló jẹ́ ń wá bí mo ṣe rí pé wà ń live yẹn tí mo ń wo prógámù yẹn ló jẹ́ kémi náà wá sí ibi báyìí. àkọ́kọ́ ń bẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ táwọn àlùfáà wa sọ mo láìkì mẹ́tọ̀dù tẹ́ fi títẹ̀ torí pé kò tọ́ sí ẹnu ọmọ kó ní bàbá àwọn falà tó wọ́ ọmọ tí ìyá rẹ̀ bá yí lérí àbí bàbá rẹ̀ yí lérí kò tọ́ sẹ́nu ẹ̀ kó pe bàbá rẹ̀ ń wèrè àbí kó pe yẹ̀ ń wèrè. kò tọ́ sẹ́nu ọmọ bẹ́ẹ̀. káwa wá dúpẹ́ pé àáfàá wa ò ya wèrè. alhamdulillah. wọn ò sì ṣe èrè. alhamdulillah. bèlè ta sí pé a pè wọ́n ń wèrè. alhamdulillah. léyìí pé àáfàá wa ò sì sọ lérí ọ̀rọ̀ tán sọ. bèlè ta sí pé àwa máa wá tún ọ̀rọ̀ náà sí. ṣe ẹ ọ̀rọ̀ sáni wọn ò sí sọ bèlè ta sí pé a máa tún ṣe torí pé gbogbo tẹ́ fi ń jẹ́rìí ọ̀rọ̀ wọn látàárọ̀ ọ̀rọ̀ wọn náà lẹ́ ń dá padà ní fi ń ṣe ìjẹ́rìí làlàyé rẹ̀ fi kún kì í ṣe pé ẹ tún ọ̀rọ̀ náà ṣe níta sọ́ọ́lẹ̀ òun náà ni wọ́n tún sọ nítorí àwọn tó gé láàrin tó ó gbé bẹ̀rẹ̀ lẹ̀ ó fi parí lẹ̀ ó kàn bu láàrin àárín wọn ló wá mú wá. ọ̀rọ̀ mi yé yí báwọn ó gbé àárín òun bóde àárín nìkan ló yọ èmi wá fún fúlù ẹ wá fún wọn fúlù tó túmọ̀ sí pé àwọn àfa àwọ̀ òsì sọ torí yóò ti dàrú mẹ́lòmí lọ́wọ́ pé àwọn ọmọ rẹ̀ náà ti mọ̀ pé ń ti ń wíwì kúwì wọ́n wá fẹ́ mọ̀ bò láṣìírí. so nípa ọ̀rọ̀ tí àwọn àlùfáà wa ti yanjú ẹ̀ nígbà tá a bá lẹ́ni tí mu tí ó fi ìhun lẹ̀ kó má kí má nítorí pé ń mutí nígbà tá a bá ní ó fi ìhun lẹ̀ kó má kí má tá a sì mọ̀ pé ìhun a máa gbà wà bàjẹ́ kù ní ọwọ́ yẹn bí bá ṣe ń kí ìhun náà ni ó máa ti lójú pé òun ò ní fẹ́ máa dáhùn ní mọ́sálásí yóò máa fọtí lẹ́bọ̀ díẹ̀díẹ̀ kọ́dà ẹnìkan bẹ táwọn àlùfáà wa gba ọtí lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá rántí tí ẹ̀wù náà nígbà táwọn àlùfáà wa gba ọtí lọ́wọ́ rẹ̀ nítorí kọ́ bá a sọ ni pé ọtí mélòó ló mọ́ mu lóòjọ́ wọn ní àpọ̀lọ̀ bá ní séjú kù sóhun lọ́wọ́ òun ó mú gò mẹ́wàá. La ilaha illallah. àwọn àlùfáà wa ni pé ségò mẹ́wàá ló mọ́ mu ọ̀dà ó mọ̀ mú bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé kí ló tó sọ di mẹ́jọ fi méjì ṣe sàrà gbà tó yá wọ́n ní kó sọ di mẹ́jọ ó tún mú mẹ́jọ wọn fún gbà díẹ̀ wọ́n tún náà kíní yẹn ó lè sọ di márùn ni ó tún sọ di márùn gbà tó yá wọ́n tún pè pé mo fẹ́ kó sọ di mẹ́ta kàn mọ́ ẹ̀mùká láàárọ̀ mọ́ ẹ̀mùká lọ́sàn mọ́ ẹ̀mùká lálẹ́ ọ̀dà òun ò ní lè fi lẹ́ o kíní kan ọ̀dà ọmọdé ṣẹlẹ̀ gbà yé ń bi iṣẹ́ rẹ̀ gbà yé oṣù kan mo wá jòkó tì mí yà yín oúnjẹ tó máa jẹ owó ọkọ̀ tó máa wọ̀ bùkátà tó bá nílò oṣù kan yín bọ̀ gbọ̀ ìgò mẹ́ta àwọn ọmọ múlẹ́gbẹ̀ẹ́ mi bí iná. La ilaha illallah.
ìgò mẹ́ta òun ni wàá mu ojú títì pé àlejò ilé yóò dé lọ́dọ̀ àwọn àlùfáà wa wọ́n bá lọ tẹ́lẹ̀ yóò wá kíní kan wá àwọn àlejò tó wọn náà pé àwọn èèyàn ilé ríṣiríṣi ní wá ntì lójú àárín àwọn jàmáà ìlú wa kò ríbi dá wà lóhun nìkan gbèlè ta sí pé yóò dájò kó mu tí ọ̀hún kò ríbi dá wà lóhun nìkan ẹrú yìí ń bẹ ní o confam ẹni tọ́wọ́ ìṣẹ̀lẹ̀ sí ń bẹ mo ti rántí títí fá tó fi wá fi gọtí nílẹ̀ tí ò mú má títí dò ní báyìí tó bá jẹ́ pé wọ́n fojú ọlọ́tí ń wo oúnjẹ náà pé mọ́ súnmọ́ di tira mọ́ súnmọ́ di alukurani mọ́ súnmọ́ èmi àfa ó ṣeé ṣe kó máa mu ọtí ọ̀hún dòní kó sì máa yí padà kó máa yí padà ẹlẹ́ẹ̀kejì tẹ́ sọ́npa ti àwọn àlùfáà àtàlẹ́ àwọn gbára lájẹ́ tó bá wo fídíò ni ó rè mí lẹ́yìn wa tí mo wọjà bí àbúrò báyìí bẹ́ẹ̀ni kò ṣàjùjí tiwa tó ká àmọ́ bí wọ́n ta fà á lọ lẹ́yìn ìgbà wọ́n sì tún ti tún ṣe náà mo fi ní kẹ́ play rẹ̀ tí bá bẹ́ẹ̀ tòsí òun lẹ́tún ti play tán ti rí yẹn ta náà pinnu wa tí ò ní jẹ́ kò sí ta mọ̀mọ́ ta náà fẹ́ pinnu wa tí ò ní jẹ́ gbogbo ẹni ó bá ti lè dúró tíyàn ẹ gbọ́ ẹni tó bá ti jẹ́ backbone yàn tó lè dúró tíyàn lè fẹ̀yìntì kò sí tí ń jàjẹ́ ẹni tí ń fagbára ran níṣe náà ni Abu Talib làjà nàbí Allahu Akbar Khadija yàwó ànábì àjẹ́ ni wọ́n dún àwọn backbone ẹ̀ nìyẹn kò sí gẹ̀rí bùkẹ́ kan bí èyí wọn tó yẹ ká ẹnìkan ṣẹ̀ṣẹ̀ máa wá pọ́n yẹn lé dàtà àwọn méjì yìí sì lọ tán ó fi ànábì ó fi wọn ayé wọn yọ ayé wọn hàn lẹ́yìn ànábì bàbá mufti wọn á rí fídíò àwọn àlùfáà àkàrà náà wọn wá ń pariwo bàbá ìmọ̀mù lọ́rin ẹni káwá Jaqmana ìlú kó má sọ̀rọ̀ mọ́ bàbá wa kínní bàbá wa ọba bàbá wa kínní kan bàbá wa kínní kan ṣé mímọ̀ ohun tẹ̀ bá ti sọ̀rọ̀ ó ti túmọ̀ sí pé n ti ń wí bẹ́ẹ̀ náà lórí o kínní kan Ọlọ́run ti ṣàánú bàbá ìmọ̀mù lọ́rin kọ́lọ̀ járe wọn pé pẹ̀lú àlàáfíà àpọ́nlé ni fún wọn torí tẹ́mi rí táfà wa sọ ni pé sanfẹ́ yọ̀ lọ́rin kúrò ní àgáwájú tí lọ́rin wà ní. nípa mímọ̀ ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá Ìlọrin ni ìmáàmù wọn Ìlọrin làfà wọn nígbà tẹ́ bá sọ pé àwọn tán wá ń fi mímọ̀ yẹn tún hàn nípa ntí àwọn afáwọn atáyé ṣe ń wí o àgbọ̀rí lẹ́nu Aláàjì Àgbà àgbọ̀rí lẹ́nu bàbá Alágége àgbọ̀rí lẹ́nu bàbá Alágbàjì bẹ́ẹ̀ ni ànígbọ̀ pò kí ó pọ̀ láyé báyìí náà jọ náà. àwọn kò kí ó pọ̀ láyé. àwọn wílígàsì yẹn náà ò sí báyìí jọ náà lẹ́mi tí mo jọ ọmọ lẹ́yìn bàbá atáyé ṣe gan dé pé question tí ń bẹ lọ́wọ́ mi wá kí gbogbo ẹ̀ lèmi náà fi àtẹ́ǹdì sí nǹkan ti lọ àwọn ìbéèrè wèrè ń bẹ tí ọ̀gá bá gbà béèrè ń bẹ ọ̀ àmọ́ ìrí ẹ̀rín àwọn èèyàn ṣe báwọn fáwọn báwọn jọ náà wọn ò béèrè wọ́n sì ní ọ̀rọ̀ ní yọ bìlápò ọ̀rọ̀ ní yọ ìdà lápò ìbéèrè ní sì máa ń mú ìdáhùn rẹ̀ wá ọ̀rọ̀ mímọ̀ ni bàbá ìmáàmù Ìlọrin àfáàgbà ni wọ́n àfáàgbà ni wọ́n ipò táwọn wà ní pé kájòkó ẹ̀yàn ọmọ wa ẹ̀ máa ṣe ń so wọ́n sì ń ṣe wọ́n sì ń na pẹ̀lú mímọ̀ ilé ìtọ́wá ṣẹlẹ̀ kejì ń bẹ ọ̀rọ̀ sajá kò sajá tóun lọ lọ́tún tí ń lọ lọ́sì yìí bàbá mufti ibi táfa àwọn abitá ti mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ nínú wọ́n yé sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ nú bàbá wa táyé ṣe wọ́n ṣe kí ni wọ́n yé sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ nú nígbà tọ́rọ̀ òun ti ń lọ lọ́tún tí ń lọ lọ́sì àwa tá a jọ ọmọ kí wa kóra wa jọ a lọ bá bàbá wa bẹ́ẹ̀ ni a sì tọrọ nǹkan mẹ́ta lọ́wọ́ wọ́n sì yọ̀ǹda rẹ̀ fún wa nínú ọ̀rọ̀ yìí ni àwọn àlùfáà wa kan ń bẹ àlùfáà wa fẹ́fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n pe bàbá wa táyé ṣe lélérí nígbà ọ̀rá ó sajá kò sajá yẹn bẹ́ẹ̀ ni àwọn wá ní pé lọ́dọ̀ táwọn mọ̀kìrúurù ni bàbá wa táyé ṣe lọ́dọ̀ táwọn mùbáàrù ni. wọ́n jọ fi máa jómi tó. lérí fóònù bẹ́ẹ̀ wọn náà wọ́n wá sí dìbẹ́tì láàrin wákàtí kan. ni wọ́n jọ fi máa jómi tó rọ̀. tí o gbà èmi tí a báyìí ó sọ báyìí ó sọ báyìí àwọn àfáà lọ èmi náà rélé báyìí ó sọ báyìí ó sọ báyìí ó sọ báyìí ẹ understand mímọ̀ náà jọ náà ní mímọ̀ wọn jọ náà láàrin ara wọn àlùfáà wa fẹ́fẹ́ mímọ̀ ni wọ́n àfáàgbà ni wọ́n lẹ̀ gidi àfún mímọ̀ ni wọ́n tí ò lè fọwọ́ wọn sẹ́yìn ibi tájú mọ̀ pé kì í ṣe ìfẹ́nu tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tó dá sọ̀rọ̀ yìí bá ṣe é ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ṣe é ó súnmọ́ kó mọ̀ dín tó dà yìí. àbá wa ẹ̀sìn fi mí hàn èmi ń sọ kinní kan pé tẹ̀ bá wa lè ṣe bẹ́ẹ̀ láti pe àwọn àfa wa torí ẹlòmíì mọ̀ wò pé ó rí dínkù òun láti pe àwọn àfa wa tó bá mọ̀ pé o fẹ́ jáde ní tòótọ́ sí Facebook wá pìrìsẹ́ǹtì bí àfa ṣe sọ̀rọ̀ pìrìsẹ́ǹtì ẹgbẹ́ ẹ̀rí táfà yìí gbé ara lé ní ẹ̀rí tí tèmi ni tí ó sì ní la èébú lọ. òun wá làwọn sọ nísìn bàbá Adam Yahya Wasiul Markaz adamallahu ayatahu àfọ onímọ̀ máa gbà wọ́n dá sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ni wọ́n ti tẹ̀ wọ́n yanjú
bàbá wa Sheikh Abdulsalam Ọláyíwọlá Imam Redo Kwara wọ́n dá sí wọ́n yanjú àwọn àlùfáà wa Sheikh Ahmed Labib Al-Agbaji wọ́n dá sí bàbá wa Kìnìún Àgbàjì wọ́n dá sí wọ́n yanjú àlùfáà wa Abdulrahman Baba Yasin wọ́n dá sí wọ́n yanjú àwọn àlùfáà pọ̀ o ẹni tá a bá dákọ̀ náà kàn má bínú àwọn èèyàn pọ̀ tán dá sí tán tó yanjú tí wọ́n gbà attack personality so àwọn àgbà àwọn àfáà pé ẹ dákun torí Ọlọ́run mímọ̀ lẹ́nà yìí ṣùgbọ́n ń ta fọ́tò tí àwùjọ wa yíyà òun ni pé àwọn èèyàn ò fẹ́ òdodo oore tọ́lọ́run sì ṣe fún yín bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá nú ọ̀rọ̀ táwọn àlùfáà bá sọ àwọn èèyàn á gbọ́yé àwọn tí kọ́kọ́ máa ń dojú ẹ̀ wú lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àfa ipò ṣe jẹ́ lágbájá ló sọ torí òun náà ṣe gbogbo gbìyànjú ó meye ọṣẹ tóun wẹ̀ ó meye àṣejẹ tóun jẹ ó meye gbogbo bí ó ṣe ń ṣe pé kó òun náà lè máa sọ báyìí àbí kó lè máa da fún un náà báyìí tí ò wá pọ́síbù ó wá rẹ́ nìkan tó jẹ́ pé ó tún dàbí pé kò síríọ̀sì lójú ẹ̀ níta ẹ̀ ṣe kínní ẹ̀ wá mékì ẹ̀ yóò lára yóò bínú àwọn àfa ẹ̀ kọ́kọ́ ń tọ́pù kínní yẹn upside down. ti ń jọ mí lójú nù. náà ń gbé ní rọ́ngbé fún àwọn èèyàn. mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín. Ǹjẹ́ ni tí ń bá mú ọ̀rọ̀ mímọ̀ wá ìbéèrè méjì ni o ìjẹ́ ń dà lúrù ni kò dà lúrù. ẹ̀kejì ìjẹ́ ni tí ń bá mú ọ̀rọ̀ mímọ̀ jáde báyìí ìjọ yẹ káwọn àfa máa kí wọ́n máa sọ pé ẹ̀dùn tọ̀hún lákẹ́. kò yẹ bẹ́ẹ̀ ẹ gbọ́ kò dà lúrù irú eléyìí tán ṣe yìí nísìn gẹ́gẹ́ bí ọ̀dùnmọ̀ mo sọ lẹ́ẹ̀kan pé Ìlọrin wájú ló wà lánàá níbi mímọ́. bẹ́ẹ̀ ni bí bàtà wa bá ṣe ń jáde yìí wọ́n mọ béèrè pé ta sọ wọ́n ní lágbájá ni níbo ni ó ti wá Ìlọrin ni òkìkí Ìlọrin ó tún tẹ̀lé. kò wáyé ká sọ pé ká dẹ́ni bẹ́ẹ̀ lákẹ́ tá a fi ní da lákẹ́ ni pé ńgbà tí ń da alẹ̀ òun náà àwa náà ṣe bá sọ àkálukú lọ́mọ wo tíra ń lé kálukú lé aré pé kí kálukú mọ́ sùn. ọ̀dà mo wo. àwa àwọn àtàn sọ pé kán dá wọn lákẹ́ yìí nísìn orin kan náà lò láti ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́wàá tán sọ wọ́n kàn fún orin kan sọ̀rọ̀ wọn ò rí àdílà kankan mú wá lérí pé bóyá kan dákẹ́ àbí kan sọ̀rọ̀ kan. ẹ understand. wo níbi tí ẹ ti mọ̀ pé èèyàn gbọ́dọ̀ jàǹbá mímọ̀ àwọn àfáà wa Ahmed Labib àwọn sheikh wa wọ́n sọ̀rọ̀ kan jò ní ìgbà àfáà wa Jaqmana onímímọ̀ ni wọ́n wọ́n ní wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan níbi tí wọ́n ti ń ṣe àwọn alkọ wọn wọ́n ní àwọn fẹ́ ká tó mùjálàdí 5 nínú tírà káwọn tó padà máa kán àwọn báṣù wọn. ẹ̀rọ sáǹdì so àwa gba àwọn nǹkan yẹn ló wà fáwa pé gẹ́gẹ́ bí n tí ó fẹ́ ariwo ńgbà tá a ti mọ̀ pé àwùjọ tá a wà yìí wọn ò fẹ́ òdodo ní pé gbogbo ọ̀rọ̀ báyìí ńgbà mí náà tó bá ti wà gẹ̀ẹ́bù lára àwọn èèyàn ẹ máa fi ṣe dìrásà fáwa wọ́n sì gbọ́ èyí wọ́n wá sọ pé bàbá ò ní ṣe ọ̀rọ̀ mímọ́ mi tó bá jáde o aliko bẹ̀rẹ̀ padà ọ̀rọ̀ mímọ́ ó sì tún máa jáde padà bí ti ń jáde ṣùgbọ́n ò ní rí kí bàbá fún ẹ̀dá Ọlọ́run kan lésì mọ́ àwa ti bẹ̀ wọ́n lérè yìí wọ́n sì ti yọ̀ǹda rẹ̀ fún wa ọba kó bú wọn jù bẹ́ẹ̀ lọ ò ní gbọ́ kankan ó sì ní gbọ́ kankan lẹ́nu àwa tá a jọ mọ́ wọn ká fún ẹnì kankan lésì bọ́lọ̀ bá ló gbọ́ yé fàbí ìwà ni ìmà bọ́ bá gbọ́ yé máa kó lọ ìwọ ló mọ̀ fún yàrá rẹ̀ ẹ̀rín tẹ̀ pa mọ́ wa ẹ̀ lè gbé wa kúrò lérí mòdù lérí mòdù yẹn o wàláyà nífẹ̀ẹ́ nìkan kan lésì àwọn àlùfáà ò sì nífẹ̀ẹ́ nìkan kan lésì. ọ̀dà kó tún dọ̀la káfà tún sọ̀rọ̀ mímọ̀ kan kalẹ̀ ọ̀ nífẹ̀ẹ́ nìkan kan lésì ọba jáde kó bú wọn àwọn ọmọ bá ti wà lọ ni ìwọ ọlọ́mọ fi àìmọ̀ kan rẹ̀ hàn mo wà fáà kan ti dọ̀ àwọn ẹlẹ́rọ ajá yìí gbé birth certificate rẹ jáde mo jù ọ lọ mo ò jù mí lọ mo ní ọ̀rọ̀ mímọ́ ló ń sọ̀rọ̀ certificate mo wá fẹ́ fi kinní kan hàn yín mo kà fẹ́ fi picture kan hàn yín pọ̀ ọ̀rọ̀ tí kẹ́ ẹ lè mọ̀ pé àwọn èèyàn àbòsí pọ̀ púpọ̀ ni ẹ bá ń ka kinní yìí ká tó fi àwọn jàmọ́ kinní yìí níbi kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ tí gbà ń ló wà. ó ní I prize you for your lecture in Islam because I have friends desired by themselves to live drink when time of God say stop and nobody force them to stop because they do continue to pray while drinking so God time is the best. ọkùnrin yìí máa ń mu ọtí yìí máa ń wá ń kírun látìgbà tó ti gbọ́ wá sí àwọn afáwa ni o kèé kírun tẹ́lẹ̀ bọ̀yìn mọ́ wá ń kírun látìgbà tó ti gbọ́ wá sí àwọn afáwa pé tó o bá mú mọ́ kírun. ó lẹ́nìkan kan sọ fún wọn tán fọtílẹ̀ fúnga wọn wínílì nígbà tán bá ẹ̀sìn lọ náà fọtílẹ̀. lọ́padà fọtílẹ̀ òun ní kèé ṣe pé káwọn jàmáà lè rí ni
bàbá mufti àní ká tó mọ sọ pé àfáà kan mo wo àfáà kan ó sọ pé kíní kan o èyí òun gan lásán gan promotion ni yóò ti mọ̀ pé èèyàn gbọ́rọ̀ òun ni tẹ́mi bá ti rí tó kọ́ èsì ọ̀rọ̀ àbí kíní kan mi níwò bá kàn so kọjá ni so bàbá wa mọ̀lánà sádùlúwà yìí sínú kọ́ ló bá wa tó tì wọ́n kọ́ bá wà pẹ̀lú wọn kọ́ má jẹ́ kí èrò ọ̀tá ṣẹlẹ̀ wọn má jẹ́ ọjà ọ̀tá kò jẹ wọn ẹ mọ̀ pé kọ́ọ̀lù òun sọ kúsọ náà lè wọlé ẹja gba kọ́ọ̀lù méjì ká tó ṣàdúrà kọ́lọ̀ má jẹ́ kí ọjà mùnáfìkì kò jẹ wọn kọ́lọ̀ má bá wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà ọ̀la mùlánà Sheikh Adam níwájú Ọlọ́run eléyìí náà ẹlòmíì tó ń lọ mọ́ pé mẹ́kàzì ń lọ mọ́ mùdíwù ń lọ mọ́ Sheikh Adam bàbá mùdíwù kọ́ ní bàbá mọ̀lánà sádùwà yìí sínú ẹ̀ńsẹ́ bàbá mùdíwù ọlọ́nkẹ́ wọn ó ṣàánú wọn pẹ̀lú mímọ̀ pẹ̀lú àgbọ́yé wọ́n tó jàrá wọn gbé wọ́n tọrọ mímọ̀ ẹ̀ ná fúnra wọn bèrè àṣìgbọ́n mọ̀ ẹ̀ yẹn bó bá rè mí náà bí má sọ kinní kan mo sọ ń bí afárá mi ni bàbá mọ̀lánà sádùwà yìí sínú ọlọ́nkẹ́ wọn ó wà pẹ̀lú wọn ó gbàdúrà wọn ó ṣàánú wọn kán lè nájà mímọ̀ wọn fúnra wọn bèrè dàsí pé wọ́n máa ń wù mí ń sẹ́. àti pín ní nọ́mbà yẹn ò fẹ́ni tó bá fẹ́ kí wọlé. kọ́ọ̀lù kan ti wọlé. Assalamu alaikum. Alaikum salam. Wow. Mo wo program yín lọ́wọ́ ni. Naam. Ṣé rí nǹkan tí ọdún Christian lèmi o. Okay. But nǹkan tí màá rí táyà máa ń sọ ni pé àwọn èèyàn ọ̀rọ̀ tí bàbá sọ lórí ajá. Naam. Bàbá ò sọ pé àwọn ń jajá òun tẹ̀lé káwọn èèyàn jajá. Kí ló dé táwọn èèyàn farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa kí wọ́n gbọ́ kí ni ẹni yìí gan ní ọkàn láti sọ. Orí ẹ̀ làwọn èèyàn ń sọ níwájú ọlọ́ àti tèèyàn nǹkan méje nìkan láti jajá. Yóò dáa fún yín. Ṣé àwọn Christian tó ń jajá àwa tí Christian kẹta ń já ṣé gbogbo àlà ń jajá ni? Kí ló dé tó yẹ pé àwọn èèyàn underline bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ kí wọ́n underline bí wọ́n ṣe sọ. Láyé ìlọ́lá ẹ ṣeun Ọlọ́run bá dúpẹ́ fún yín torí àwọn èèyàn ń pè wọlé gan. Báwo ni wọ́n ra underline bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn kí wọ́n tún program yẹn wò. Bọ́dà wa àti gbọ́ yín àti gbọ́ ẹ ṣeun gẹ́sà àti gbọ́ yín. Ọlọ́run bá dúpẹ́ fún yín. Ọjọ́ wa ti lọ ẹ jẹ́ kẹ́lómìnà sáré wọlé kó jẹ́ mi méjì ẹ dákun. Kírísítẹ́nì ló gbọ́ bàbá yé yo Kírísítẹ́nì for that matter Kírísítẹ́nì níbi tí mùsùlùmí ti ń lo ìwà mùnáfìkí ìwọ ọ̀nà Ọlọ́run. Assalamu alaikum sir. Wa alaikum salam. Asaya Mbaraki láti Jẹ̀bú-Òde. Naam. Ẹkújọ́ mẹ́ta sir. Jọ́ kan pé ẹsẹ̀ ẹ fẹ́ bá a dá sétò ni. Mi mọ̀ pé ẹ ṣe prógámù. Tó. Prayer tẹ fún wa. Àwọn máa pè padà lẹ́yìn prógámù. Ẹ máa pè padà lẹ́yìn prógámù. Ṣé ẹyọ kan wá sí? Kẹ́yọ̀ kan wá sí. Kẹ́yọ̀ kan wá sí ká ṣàdúrà káwọ̀ fára jírísà yìí. Inshallah. International number lélẹ̀. International number. Hello. Assalamu alaikum sir. Wa alaikum salam. Yes sir. Ṣé rí àkọ́kọ́ tèmi fẹ́ sọ. Naam. Tèmi fẹ́ sọ ni pé bàbá wa Jaqmana. Naam. Kàn máa kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ. Kàn jọ kàn máa stop. Kàn máa sàkọ́ àwa lẹ́kọ̀ọ́ lọ. Àwọn èèyàn wá ní kí wọ́n dá wọn lákẹ́. No, kí bàbá máa dáhùn. Kí bàbá máa kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ. Ní àkọ́kọ́. Secondly wá nísìnyí ní gbogbo àgbáláyé pátá lẹ́yìn ká ta epo ọtí ló títà jù lágbàáyé lẹ́yìn ká ta epo ọtí ló títà jù lágbàáyé ṣé wá rí àdìsí tó sọ pé ẹni tó bá jókòó lọ́tọ́kín yóò jẹ́ ẹni tó bá bọ́ lọ́tí lọ́wọ́ ẹni tó bá kí ọ lọ́tí definitely nílùú wa yìí èmi ò mọ bá a ti fẹ́ rálì jẹ́ náà níbi táwa wà yìí because lọ́tún àtiwájú àtẹ̀yìn ọtí ni. Ẹ̀hán mi yẹ wa ṣé rí ẹ̀kọ́ tọ́lá ń kọ́ wa lọ yẹn ẹjọ́ tọ́lọ́ ọlọ́run kan máa kọ́ wa lọ kán sì má da anybody lóhùn mọ́. Kí bàbá mọ́. Ọlọ́run ṣàforíjì fáwọn tó ń bú wọn. Àmín àmín. Ọlọ́run ṣàforíjì fún bàbá wa táyé ṣe náà. Àmín. Ṣé wọ́n sọ yìí àgbọ́yé ni ò sí àti ìgbéyẹ̀sọ ń tọ́ ní kálukú bá nílẹ̀ mi ara kólúkálukú fún ẹ̀mí ara ẹ̀ mọ́. Ẹ ṣeun gan púpọ̀. Ọlọ́run bá dúpẹ́ fún yín. Ọlọ́run bá dúró tì yín. Ọlọ́run bá dúró tì yín. Inú wa dùn pẹ̀lú agbákọ́lù mẹ́ta. So a sì ti ródòdó
àti rí o kírísítẹ́nì gangan fún wa tí kírísítẹ́nì fi wá ń sọ pé òun gbọ́ àfa wáyé. ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfa mùsùlùmí. ó yẹ kán tú láwà nílé yẹ. wàláì kì í sàfà. wọ́n gba láwà nílé yẹ. kírísítẹ́nì rẹ o. ọtí tó mú akẹ́kẹ́ sí ní sí pé àfa nìkan máa mutí àfa nìkan máa jájá ì máa mutí fa. kírísítẹ́nì kan tún sọ pé ó wà nù àwọn gan táwọn èèyàn tún jẹ sábà ni ọmọ jẹ gbogbo ẹ̀ mo ti play yàn àfẹ́sìn fi mìíràn. nífẹ̀ẹ́ nìkan kan dé sì dé a sì níjọ dàmú àlùfáà wà láwọn ní fún ọ lésì gbogbo tó bá wọ̀ kó wí wọn ò sì rẹ́ nìkan kan nínú wa kókó fèsì. láyé wọn eré mi èyí tá à ń ṣe láàárọ̀ yìí wọn eré yín wọn eré àlùfáà Muhammad Qasim kò sẹ́ni kankan nínú wa tábà máa láti fèsì wọn tó jà ara wọn gbé. bẹ́ẹ̀ni nítorí wàá gbọ́ lẹ́nu kálukú ọ̀nbí afárá rẹ̀ lóye sọ àkáǹtì rẹ̀ ló wà. àkáǹtì ẹ̀ ní. bàbá Ọlọ́run ṣàánú wọn púpọ̀. àkáǹtì tá a sì fi ń sọ̀rọ̀ yìí àkáǹtì àwọn ọmọ kéwú lábí àfààní. so kọ́lọ̀ ń járe wọn pé kó sì bá wa ṣàánú wọn kó bá dúró tì wọn kó má padà lẹ́yìn wọn gbà kan kí àánú Ọlọ́run kó máa wà pẹ̀lú wọn lọ gbére wọlé ànẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. níparí àwọn mo gba akọ́lù kankan náà àwọn bá mọ̀lánà sọ́lùwà ìṣiná alikọ̀ tán ṣe ń jẹ ta èmi lọ́lọ́ ni jòkó tì wọ́n. bẹ́ẹ̀ni àwọn kan tí wọ́n sọ pé ẹ máa replace àwọn àkọsímù à ń gbádùn àbá àkọsímù ẹ kàn fún wọn ní kinní ni kò sẹ́ni tó replace àbá àkọsímù. kò sẹ́ni tó lè replace àbá àkọsímù. àbá àkọsímù láláyé wa èyí tó rí jò ní òun. ọ̀dà àbájọ ṣètò fúnra mi èmi lèmi ní question yẹn. bẹ́ẹ̀ni èmi mo ní question yẹn tí mo mú wá. bàbá yìí sì nǹkan tí mo rí lára àwọn àfa wa tó bá ti bọ́ sálíkọ̀ táwọn mọ̀lánà sálùwà ìṣiná àfa àkọsímù ló mọ̀ bá ń bẹ̀ padà tán máa ń nǹkan tí mo rí lára àwọn àfa wa ẹ̀ gbọ́ mi yìí táfà wa bá fẹ́ sọ̀rọ̀ mímọ́ mọ́ àkọ́kọ́ dálẹ̀ fún wa táyé mi bá yarí pé bàbá kò lọ bẹ́ẹ̀ àbó ní sùúrù kílẹ̀ rí rẹ̀ nǹkan tí wọ́n kọ́ bí mí nù. ìtọ́wọ̀ bàbá tó fi yàtọ̀ sí tẹ́gbẹ́ wọn nu ṣe rí dèédé ibi tẹ́lómi ò fi takò wọ́n ta tó fẹ́ fi àtàkì wọn pé ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ wọ́n ti ṣe sáwúrà rẹ̀ nù lé wọ́n ti kọ́kọ́ dìbẹ́tì so wáyé nígbà tí tán bá dálẹ̀ kò sẹ́ni tí ó support wọn kálukú ọ̀pọ̀sì gbogbo bí tẹ́nì kọ̀ọ̀kan gbà ọ̀pọ̀sì wọn gbogbo bẹ̀ náà ti lọ wádìí là fún. ní kí láwọn èèyàn máa ń pè mí tí wọ́n bá rí mi ta. náà fi máa perfect ju everybody lọ. ní kí wọ́n máa ń pè mí ni ó ní ọmọ àfẹ́ ẹlẹ́rìí. so bó ti rí nìyẹn. ọgbọ́ wọn sọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀rí ni ẹlòmíì ò bú ebú vì kò ní sọ ẹ̀rí ẹyọ kan. gbogbo àwọn tí wọ́n fi ti ìfẹ́ àti àgbọ́yé tó fi ń gbọ́ àwọn àlùfáà wa Ọlọ́run máa dúró tẹnì kọ̀ọ̀kan yín yóò sì máa wà pẹ̀lú yín Ọlọ́run ó sì máa fàánù rẹ̀ bá yín lò ọ̀la ìyá níbi lọ́dọ̀ Ọlọ́run àwọn tí wọ́n ti gbọ́ yín náà Ọlọ́run bá wa bùn yín làákàyè tó sírètì tó jiná Ọlọ́run jẹ́ kẹ́yìn náà lágbọ́yé Ọlọ́run bá wa yọ ìfẹ́ núkò lọ́kàn yín Ọlọ́run bá wa yọ ìfẹ́ núkò lọ́kàn yín yóò jẹ́ kẹ́lẹ́ mọ́ gbọ́ wọn yé àwọn àlùfáà wa náà Ọlọ́run bá wa dúró tì wọ́n yóò bá wa pẹ̀lú wọn kò ní padà lẹ́yìn wọn yóò máa bẹ pẹ̀lú wọn lọ láíláí má jẹ́ kí èrò ọ̀tá ṣẹlẹ̀ ní wọn ọ̀lẹ́ ànẹ́bí lọ́dọ̀ Ọlọ́run wọn láwọn abájọ́ náà gbogbo tá àwọn afáwa ń wí iná mọ̀ ẹ gbọ́ ẹ wà àbòsí ó ní gbogbo àwọn àbá yẹn náà gbogbo tá à ń wí iná mọ̀ ṣùgbọ́n wọn sọ àbòsí nìyẹn àwọn àwọn kan náà ṣàbòsí o ẹni tó sọ pé wọ́n mọ̀ wọn ò sọ ní pé wọn ò sọ ó ṣàbòsí wọn ni tó fi lè máa sọ fún wọn pé wọ́n mọ̀ wọn ò sọ a jẹ́ pé wọn náà mọ̀ lódodo wọn náà o ṣàbòsí onúlòfẹ́ núlẹ́gìn tó mọ̀ tí wọn náà sọ gbogbo ìwà alábòsí bẹ́ẹ̀ ọlọ́mọ jẹ́ jẹjà mùlánà sáré wa ìsìn náà kọ́lọ́mọ wà pẹ̀lú wọn bábúrò bá ṣe wọn gbogbo àwa tá à ń jẹ́ ọmọ lẹ́yìn wọn ọlọ́mọ fàbùsẹ̀ nìkan kan wa ọ̀la mùlánà muhammadu lọ́dọ̀ lọ bisimilahi inna atoyina bisimilahi rahman rahim inna atoyina kalikawusa fasọ́lẹ̀ lọ́wọ́ pé kawana inna ṣáàdì. inshallah ẹ̀ tún máa pàdé wájú mi lérí ètò yìí pẹ̀lú ògbó ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم.